ومن والاهم بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته. lẹ́yìn tí a ti dá ọpẹ́ fún Ọlọ́run, a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ọ̀gá wa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ẹni tí Ọlọ́run fi ẹ̀sìn òdodo rán, tọ́lọ́run ní kó wá jíṣẹ́, kó wá ṣàlàyé ìjọsìn fún Ọlọ́run ọba lórí ilẹ̀. àbẹ̀lọ́run kọ́lọ́run kó ṣàlékún ìyọ́nú rẹ̀ fáwọn sàhábà Ànábì sallallahu alayhi wa sallam àti gbogbo mùmínì tó dúró ti ẹ̀sìn Ọlọ́run ọba bó ti tọ́ àti bí ó ti yẹ. Ní ìjókòó tó lọ, a bẹ̀rẹ̀ hadithu ẹlẹ́ẹ̀karùn-ún, èyí tí Ummul Mu'minin Ummu Abdullahi Aisha radiyallahu ta'ala anha qalat qala Rasulullah sallallahu alayhi wa sallam من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. رواه البخاري ومسلم. وفي رواية لمسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. ìtumọ̀ hadithu náà ni wípé gbogbo ẹnikẹ́ni tó bá ṣe àgbélẹ̀rọ kankan àbí tí ó ṣe àfikún àbí kódà ó ṣe àyọkúrò ìkíní kejì àgbélẹ̀rọ náà ni, yálà ó ṣàfikún nínú ẹ̀sìn ni àbí ó ṣe àdínkù nínú nǹkan tó yẹ ká ṣe tó yọ kúrò nínú ẹ̀sìn ní ìtòsí ẹ̀rí fún. Ànábì sallallahu alaihi wasallam sọ wípé ní fahuwa raddun, irú iṣẹ́ bẹ́ẹ̀ àbí gbólóhùn bẹ́ẹ̀ àbí ṣe sí bẹ́ẹ̀ kò ní jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ irú ẹni bẹ́ẹ̀, yálà ọkùnrin ni àbí obìnrin ni. Eléyìí Bukhari àti Mùsùlùmí gbà wá. Riwaya àti Mùsùlùmí ẹgbà wá àti Imam Muslim ń sọ wípé ní man amila amalan laysa alayhi amruna fahuwa radd. Gbogbo ẹni tó bá jọ́sìn fọ́lọ́hun pẹ̀lú nǹkan kan tí ò sínú àkọọ́lẹ̀, kò sínú al-Qur'an al-Karim, kódà kò sínú sunnah Nabi sallallahu alayhi wa sallam, irú iṣẹ́ bẹ́ẹ̀ kò ní jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀. A rí pé hadith ní kókóró èdè ó ń túmọ̀ lára àwọn hadith tó ń túmọ̀ shahadatu anna Muhammadan abduhu wa rasuluhu. A ti sọ síwájú wípé ìtumọ̀ ashhadu an la ilaha illallah wa anna Muhammadan rasulullah, ìjẹ́rìí pé kò sí ẹnìkan tá a jọ́sìn fún lódodo àfọlọ́hun, ó ní shahadatu an la ilaha illallah. Àmọ́ shahadatu anna Muhammadan rasulullah sallallahu alaihi wasallam òun kó àwọn ọ̀rọ̀ tó pọ̀ sínú, àkójọpọ̀ rẹ̀ òun náà ní kókó mẹ́rin. Àkọ́kọ́ tasdiquhu sallallahu alaihi wasallam fima akhbara, ká gba ànábì gbọ́ nínú nǹkan tí ó mú wá fún wa. Nínú ẹ̀ ní Al-Qur'ani wà, nínú ẹ̀ ní irú hadithanka yìí wà. Ẹlẹ́ẹ̀kejì al-ijtinabu amma anhu naha wa zajar. Ẹlẹ́ẹ̀kejì ni ta'atuhu fima amar, lẹ́yìn tàbá gbà gbọ́tán then ta'atuhu ká tẹ̀lé, ká sọ̀rẹ́ndà fún, ká juwọ́jú sẹ́lẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam. Ẹlẹ́ẹ̀kẹta òun náà ni al-ijtinabu amma anhu naha wa zajar, gbogbo tó ní ká má ṣe ká jìnà sí. Kókó ẹlẹ́ẹ̀kẹrin lábẹ́ ìgbà wípé Ànábì sallallahu alaihi wasallam ẹrúsìn Ọlọ́run, òjíṣẹ́ Ọlọ́run sì ni, òun náà ní pé ní alla yu'bada Allahu illa bima shara. Gbogbo ń ta bá fẹ́ fi jọ́sìn fọ́lọ́hun, tá a máa pè ní ìjọ́sìn ìwójú orí lọ́dọ̀ Ọlọ́run ọba, ìjírẹ́bẹ̀ lọ́sọ́dọ̀ Ọlọ́run ọba tí ń jẹ́ ìbáadà, yálà ní iṣẹ́ ni àbí ní gbólóhùn ni, ń tá ń ṣe ni àbí tá ń fi ilẹ̀, gbogbo ẹ̀ náà ara ìbáadà ni. Gbogbo tá ń pè ní ìbáadà yìí alla yu'bada Allahu illa bima shara, a gbọ́dọ̀ sin lọ́hun àfi pẹ̀lú nǹkan tó jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam tó mú wá. A rí pé kókó ẹlẹ́ẹ̀kẹyìn òun náà ni hadithu yìí ń sọpọ́tì man ahdatha fi amrina hadha, ẹnikẹ́ni tó bá dá nǹkan kan lẹ̀ tó gbé nǹkan mí kalẹ̀ nínú àlámàrí wa yìí ni pé nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa yìí fahuwa raddun, kò ní jẹ́ àtẹ́wọ́gbà lọ́wọ́ ẹ̀. Àbẹ́nikẹ́ni tó ṣiṣẹ́ kan tó lóun fi ń wojú orí lọ́dọ̀ Ọlọ́run ọba ní ìjọsìn fọ́lọ́run ọba tí ó sì sínú àkọọ́lẹ̀
irú ẹ̀ náà fahuwa raddun òun náà ní jẹ́ àtẹ́wọ́gbà. àtúwá bẹ̀rẹ̀ hadithu yìí aṣọ ìtàn àṣàlàyé díẹ̀ nípa ìyá ńlá wa Aisha radiyallahu ta'ala anha. bákan náà àṣàlàyé pàtàkì hadithu yìí àná àwọn hadith tó yẹ pé kò sí mùsùlùmí ò lè má ṣe pẹ̀lú wọn ni yìí ni pé mùsùlùmí gbọ́dọ̀ gbọ́ àgbọ́yé wọn. ọ̀kan lára àwọn hadith bẹ́ẹ̀ náà ní ti táǹkà yìí. bákan náà àṣàlàyé pé ní mamtuqul hadith yìí ni pé gbólóhùn tàbí sọ̀rọ̀ sọ́lá ń sọ yìí tó sọ ni wípé ní ẹnikẹ́ni tó bá dáadáa lẹ̀ tí ò sínú ẹ̀sìn fahuwa raddun. ṣùgbọ́n by implication pẹ̀lú àgbọ́yé wa pé what an opposite tó ní pé gbogbo ẹni tó bá ṣe nǹkan tó wà nú àkọọ́lẹ̀ tó sì ṣe níbàámu àti ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam fahuwa maqbulun lẹ́yìn yóò jẹ́ àtẹ́wọ́gbà. tó máa ń túmọ̀ sí pé ní ìyóhun gẹ́gẹ́ bí àṣà àwọn ilé ìbò tó ń ní pé kíní kan is consistent to pé ó bá ń tó yẹ ká ṣe mu àbí ìkan wà inconsistent. èyí tó bá wà inconsistent ìyóhun làwọn lè pè ní bídíà pé kò bá ìlànà tọ́lọ́ àtòjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam. èyí tó bá bá mú òun yóò jẹ́ àtẹ́wọ́gbà gẹ́gẹ́ bí wọ́n sọ pé ní innama yataqabbalu Allahu mina al-muttaqin. àwọn tó bá ṣiṣẹ́ tọ́ ntọ́lọ́wọ́n bá fi rán àwọn òjíṣẹ́ ọlọ́run alayhimu salatu wassalam tíṣẹ́ wọn sì bá tọ́lọ́wọ́n àtòjíṣẹ́ rẹ̀ mu àwọn náà ni ọlọ́run ń gba iṣẹ́ wọn. bákan náà ó ní àṣàlàyé pé ní hadithu nípa àlàyé nípa bídíà lẹ́kùnrẹ́rẹ́ àṣàlàyé jìnnà bọ̀tù pẹ̀lú ògo ọlọ́run ọba àlàyé yóò padà wá nígbà tá a bá ń ka hadithu iyyakum wa muhdathatul umur fa inna kulla muhdathatin bid'ah akula bid'atin dalalah akula dalalatin fi nnar. bákan náà wá ṣàlàyé wípé taqsimatu àwọn a'mal nígbà ní sọ̀rọ̀ sọ fún wa náà dé fi pé ní fi amrina hadha nínú àlámàrí wa yìí kí wá ní àlámàrí wa náà ní gbogbo nǹkan tá à ń ṣe yálà tá à ń ṣe níṣẹ́ ni àbí tá à ń wí ní lẹ́nu àlámàrí gbogbo ẹ̀ ṣé gbogbo tá a bá ti wá ń ṣe náà ni ó máa jẹ́ bídíà ni àbí gbogbo tá a bá ti wá ń sọ náà ni ó máa jẹ́ bídíà ni. àti wá ṣàlàyé pé àwọn onímọ̀ níbàámu sí oríṣiríṣi àwọn àhàdíìsì tó pọ̀ àtàwọn ẹ̀rí míì nínú Al-Qur'an àbí súnà ni wọ́n rí i pé ní iṣẹ́ táwa mùsùlùmí ń ṣe tí mùmínì ń ṣe méjì náà ni. èyí tó jẹ́ pé ní ìbáàdà ni tá a fi ń jọ́sìn fọ́lọ́run ọba àbí èyí tó jẹ́ pé à ń ṣe lábẹ́ wípé ní a jẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n sì lẹ́yìn ìjà ìpa ajẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n gbé oníkálukú sí ààyè kọ̀ọ̀kan gẹ́gẹ́ bọ́n sọ yé pé ní ya ayyuhan nasu inna khalaqnakum min dhakarin wa untha waja'alnakum shu'uban wa qaba'ila inna akramakum 'inda Allahi atqakum. ọlọ́run ló ń dá wa níranran lórí ẹ̀yà mẹ́yà lóríṣiríṣi àwọ̀ lóríṣiríṣi èdè gbogbo ẹ̀ náà láti bá kálíbà máa fi mara wa ni. tó bá ṣe wá ní aláwọ̀ kan náà so kò ní sí bí ó tì níbẹ̀ bó bá ṣe wá nípa ọmọ ìlú kan náà kò ní sí bí ó tì níbẹ̀ àmọ́ ká máa wá dára wa mà wípé eléyìí Yorùbá ni eléyìí Haúsá ni so eléyìí Ọlọ́run sọ pé ní lára àwọn ááyà Ọlọ́run ọba ló wà lára àwọn àmì Ọlọ́run ọba ọ̀hún ló wà tó túmọ̀ sí pé ní bọ́lọ́run ṣe dá wa lóríṣiríṣiríṣiríṣi bẹ́ẹ̀ náà ni àṣà àti nǹkan tá a máa ṣe ó máa yàtọ̀ ní àwùjọ kọ̀ọ̀kan àwọn kan máa ń tẹ́ pé náà à ń ṣe níbàámu sí wípé a jẹ́ fàpèjúwe Yorùbá àbí a jẹ́ fàpèjúwe Haúsá àbẹ́yàmí gbogbo ilé là ń pè ní àdáàtù ní pé àádà ni níta ń ṣe níbàámu sí pé ní bàbá ṣe ń ṣe ní ọ̀dọ̀ wa ni àtọ́ wípé àwọn àfáà wa sọ wípé ní al-aslu fil ibadati al-hadhr wa at-tawaqquf al-hadhr fil ibadati al-hadhr wa at-tawaqquf wa at-tawqif tá a bá ń sọ̀rọ̀ ìbádà ní pé ìjọsìn láàrin ẹrú àtọlọ́run ọba ìyóhun àfi ká máa retí ẹ̀rí nǹkan kan ò ní jẹ́ ẹ̀sìn nǹkan kan ò ní jẹ́ iṣẹ́ téèyàn ó lè fi wojú orí lọ́dọ̀ ọlọ́run ọba tí ó lè fi súnmọ́ ọlọ́run àfi kẹ́rù wà lórí rẹ̀ àmọ́ lódì kejì àwọn àdáàtò wa èyí tí ń jẹ́ ní tàǹṣe lábẹ́ yí pé abara ni wá ẹ̀dámanìyàn ni wá ní tó ń ṣe yí pé ní ọ̀rọ̀ ayé wa ni al-aslu fiha al-ibaha in principle bó ń tàǹṣe tá pé ní tí èyí bá ti sí ẹ̀sìn in principle ní pé nǹkan tó tọ́ ni tá a fi rí ẹ̀rí tó sọ pé ilé yóò tọ́ so àtúwàtọ̀ yí pé nínú ìbádà náà òun náà tó kọ́ oríṣiríṣi sí gbogbo ìbádà náà ni
ní bídíà wọ̀ ẹ pé ní àwọn bá náà tún kórí sí àwọn kan tó yẹ pé ní àmọ́ tí ṣẹ̀rí àfin ká máa ṣe àwọn ni wọ́n ń pè ní ma'qulatul ma'na so àwọn eléyìí òun làwọn àfáà lè máa tún deliberate lórí rẹ̀ tí wọ́n máa ṣàlàyé pé ókè o ní àná àbí ní ayé àná sọ̀rọ̀ sálà máa ń ṣe é nì àmọ́ lónìí báyìí làwọn ń ṣe sọ̀rọ̀ eléyìí kò ní jẹ́ bídíà torí pa máa ń tán fi ṣe ìtumọ̀ rẹ̀ àmú àpèjúwe wa ní ìjókòó tó kọjá nú àwọn àpèjúwe mi látún lè mú wá lónìí a rí i pé láyé Ànábì sallallahu alaihi wasallam nígbà tí ìrun ṣẹ̀ṣẹ̀ dé kò tí ì sí nǹkan tó máa fi ń pèrun ibi pa Ànábì sallallahu alaihi wasallam wá pé àwọn sàábì rẹ̀ jọ pé kí n lá máa fi pera wá jọ kò tẹ́lẹ̀ aka máa ń pèrun ni kò sí salatu jámíà àsìkò ìrun ti tó àmọ́ àgbà tó wá di wípé a gbọ́dọ̀ ní kinní kan ká máa fi pera wa tá bá ti wí báwọn pé ní àsìkò ìrun ti tó nù so Ànábì ìbéèrè nígbà táwọn sàábì tó ká oníkálukú àrínú àwọn sàbẹ̀tẹ̀ pé ní àlátọ́lọ̀ ní kí wọ́n lá tí wọ́n sì rìpọ́t fún Ànábì sálàm òun ló padà di àdánù lónìí ní wọ́n ní Umar ibn Khattab àtàwọn sàábé mi pàtó wọ́n sọ fún Ànábì sálàm kótó di pé wọ́n sọ ẹlòmíì ti dá oríṣiríṣi àbá àwọn kan ní pé tá a bá wo environment tó súnmọ́ Mádínà ńgbà náà àwọn ahlul kitabi náà wà ń bẹ̀ ní pé àwọn Jew àti Christian táwọn bá fẹ́ pera wọn jọ wọ́n máa ń lu nàkóòsù ni wọ́n máa ń lu agogo kan ní pé sáà náà lè máa lu agogo pé a lè lu agogo torí pé man tashabbaha bi qawmin fahuwa minhum ẹnikẹ́ni tó bá yẹ pé ní tó bá ń kọ́pì àwọn kan so nta sí wa nípa asúrò máa ní Ànábì nípa ara sallallahu alaihi wasallam yìí ò bá mu so wọ́n sáà tó ká lòdì pọ́n padà wá rí àdánù so nígbà tí wọ́n pe àdánù Bilalu radiyallahu ta'ala anhu tó ń jẹ́ ọmọ Áfíríkà jọ́ náà lọ́wọ́ ọmọ Ethiopia lónìí ilẹ̀ Ethiopia tá ń pè ní Ethiopia lónìí òun là Ànábì sallallahu alaihi wasallam pọ́ìntò pé wọ́n ni wọ́n lè pèrún Bilalu wà tó ń lè pèrún òun kà jáde ó wo ibi tó lè gùn pẹ̀lú ìṣèhádì títí ẹ̀ pẹ̀lú ìgbìyànjú títí ẹ̀ Ànábì ní kó lọ pèrún ni Ànábì ò ní kó gùn kankan Ànábì ní kó lè pèrún sallallahu alaihi wasallam ọ̀tọ́ wá jáde gẹ́gẹ́ bí ẹ̀dá ọmọ ènìyàn gbogbo alama wípé ní ordinary lake níyàn bá ń pèrún nílẹ̀ ibi tó dẹ̀ndẹ̀lẹ̀ ohun rẹ̀ ò ní jìnnà tó ẹni tó gùnkè so experience tó ń ti ní òun wo bì kan tó jáde pépé lẹ́nu mọ́sálásí jọ̀nà lọ́run ogun bẹ̀ ó sì pèrún kòtà Ànábì sallallahu alaihi wasallam kò sọ fún un pé kí ní rí tó agòkè ríta Ànábì tí ó sọ̀rọ̀ ó ti di súnà náà nù ìran pè ní sunnatun taqririyya so àmọ́ a rí pé lẹ́yìn àmọ̀ tó máa ń tọ́jú kó ṣe kóhun rẹ̀ ó lè bá jìnnà dáadáa òun náà ni so ìjáde lọ pẹ̀lú ká gbóbi tó ga súnà ni súnà ń ṣẹ̀rí àfaramọ́ láti lè bá jẹ́ kí ohun ẹni tí ó pẹ̀lú kó jìnnà pọ̀ lónìí a ti rí nínú nǹkan tọ́lọ́run bá ṣe fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn nínú làákàyè technology ti àbáyé pé wọ́n ti ṣe microphone ẹ̀pẹ́ kódà tí àwọn bá gun 15-story buildings ohun rẹ̀ ò lè tó ibi tí ohun speaker ó dé so lónìí ká wá sọ wípé ṣé ìmọ̀ wá ṣe dandan ni pé ká máa lè pèrún níta àbí tá a bá pèrún nínú ilé náà kò sí láì fi àbí ní èdè míì ǹjẹ́ ká pèrún nínú ilé pẹ̀lú microphone jálè pé ń bí dí àbí kò yẹ pé ní pípé ìrun ìbádà ni ìrun pípé fúnra rẹ̀ ìbádà ni gígùn ibi tó ga láti pèrun súnà ni tàbá sì pé súnà náà ti di ìbádà ni bọ̀tẹ̀ ìbádà ń àmọ̀ǹkà tó fà kóhun ẹni tí ó pèrun kó lè bá a jìnnà òun náà ni àwọn pé lónìí fàpèjúwe bí wọn bá jáde tó ń gun pèpele a ní kọ̀ǹdẹ́mù ẹ̀ wípé ó wà láyé àná sàlọ́ àǹsáná ṣe bẹ́ẹ̀ ẹni tó bá sì pèrun nu mọ́sálásí pẹ̀lú microphone tí ò jáde tí ò gun kankan a ní kọ̀ǹdẹ́mù rẹ̀ even though kò jáde síta torí pé lóòótọ́ súnà ní kéèyàn ogún kì àmọ́ súnà mọ̀ tó yẹ pé ní kóhun lè bá jìnnà ni a sì ti rí nǹkan tọ́lọ́run tó fi rọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ́rùn tóhun tó fi jìnnà so pẹ̀lú àwọn nǹkan wáyé ilẹ̀ yóò ní fi mọ kí ni bídíà ń wọ̀ nínú ẹ̀sìn kí sì ni bídíà èyí tí ó wọ̀ nínú ẹ̀sìn so ní kúkúrú ni wípé àwọn tá à ń ṣe ìtọ́jẹ́ àdá ìyóhun pàmbélé bídíà ó wọ̀ pẹ̀lú ògo lápadà ṣàlàyé lè inshallah ìtọ́jẹ́ ìbáadà òun náà pín sí méjì àwọn àkànbẹ tí bídíà wọ̀ nínú ìbáadà àwọn àkànbẹ tí bídíà wọ̀ nínú ìbáadà èyí tí bídíà wọ̀ ní gbogbo ntọ́ ẹ pé ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn láàkà ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò gbọ́dọ̀ lọ sí ẹ jẹ́ ká ṣe nǹkan báyìí bí láàkà ìbáadà ẹ̀ pé ní ẹ jẹ́ ká máa fi microphone pèrún kí kóhun lè bá jìnnà àmọ́ yíyún
àwa lè bá wọn pé báyẹ̀ pé ní àdánù bá ṣe wípé aláwọ̀ ẹ jẹ́ ká chẹ́ǹjì rẹ̀ báyẹ̀ pé lónìí gbàtàfi bẹ̀rẹ̀ àdánù anábì bẹ̀rẹ̀ sallallahu alaihi wasallam àwọn àṣàbí mẹ́rẹ̀ ni ò tí ì kú àwọn kọ́lá ọ̀ṣun mẹ́rẹ̀ ni ò tí ì kú bá ń sọ pé ní ashhadu anna Muhammad rasulullah ẹ jẹ́ ká máa fi kún náà fàpẹ̀júwe ni pé ká máa dákọ̀ Abubakar Siddiq àbí Umaru náà nípa nìyíhun bídíà nìyíhun torí pé alifáàdù ṣẹ̀rẹ̀yà ni àdánù fúnra rẹ̀ àmọ́ míǹsì ẹ̀rẹ̀ pàtọ́jọ́ ní pé òun labi tá ti dúrónù pé ibà àwọn ìbáàdà gan-an tó jẹ́ tá a lè ṣàlékún àwọn tó bá wá jẹ́ míǹsì rẹ̀ ńkọ́ tó jẹ́ instrument tá ń lò láti fi materialize àwọn nǹkan wọn gẹ́gẹ́ bí microphone bá pẹ̀jú wẹ̀ so àlàyé fáwọn lẹ́yìn òní jẹ́ bídíà àpẹ̀jú mi tó tún fẹ́ para jẹ́mẹ́lẹ́ yìí hùn ẹ̀ rí pé láyé Ànábì sallallahu alaihi wasallam náà sọ pé ní sumu li ru'yatihi wa aftiru li ru'yatihi bẹ́ẹ̀ bá gbààwẹ̀ ẹ̀rí pé ẹ̀sáìtì ẹ̀rí oṣù bẹ́ẹ̀ bá tún túnú náà ẹ̀rí pé ẹ̀rí oṣù Ibn Umar àtàwọn sàbí mi tún wá gbà lẹ́gbàá wa lọ́pọ̀lọpọ̀ wípé ní kódà nù súnà ni pé tó bá ti kú bíjọ́ méjì mẹ́ta ká máa kóra wá síta ká máa wo òkè gbapá àwọn oṣù torí pé Ibn Umar ní pé ní kana an-nasu yatara al-hilal wàlá Ànábì sallallahu alaihi wasallam jẹ́ kójà Ànábì sallallahu alaihi wasallam pé àwọn wá ń wo òkè bẹ́ẹ̀ àwọn òrùsù yatara al-hilal àwọn ń wo òkè fàkóńtò ṣẹ̀dídà albasar pé òun sì ní ọmọ kékeré lòun ọlọ́run bùn òun ní ìrìnà tó sound fàrọ̀ àìtù òun sì rọ́sù ń tóun fàkbárù tó wà ní rọ̀ àìtù hilal òun sọ fàdí sọ̀rọ̀ sálà pé òun mà ti rí hilalu anábì sọ̀rọ̀ fàlà pé àyẹ̀nà so on point sí so kò sọ fún wa pé bóyá àdábìrì àbí òrí but anábì sọ̀rọ̀ sálà nípa tó ti rí un ó instruct àyàn pé ká gbààwẹ̀ pẹ̀lú ruwayatu Ibn Umar nítorí báyìí mẹ́rin ni pé nínú sunna nínú beauty Islam ni pé ní ká jáde ká máa wosù pẹ̀lú ojú wa bọ̀ lónìí ǹjẹ́ wá lè lo àwọn modern technologies tí a lè fi tún wo oṣù gẹ́gẹ́ bí glasses ní gẹ́gẹ́ bí microscope àbáwọn nǹkan míì náà tọ́lọ́n sí ní ká ọmọ ẹ̀dá ènìyàn kó lò sápẹ́ ní bídíà bí tó lè yàn ní pé ní bídíà torí pé ní means ni wọ́n láti rí nǹkan tí ṣẹ̀rí àbẹ́ ká rí so àwọn yìí tí tó tún ní ìdí àlàyé nínú àwọn ìjọsìn òun náà nù lẹ́yìn àwọn eléyìí òun ó tún wá ka àwọn pọ́ìntì míì tí a rò tàbí summarize nínú sharihu Ibn Rajab tó ṣe fún hadithu yìí tí táǹkà lọ́wọ́ yìí so a ti sọ àwọn oríṣiríṣi ìbáàdà ní ìsìn then nínú nǹkan tí bídà tó lè wọ̀ ní wípé ní kéèyàn introduce ní ìbáàdà mi tí ó máa wà parallel pẹ̀lú ìtò tí wọ́n lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti má pèjú wa pé ní ìrun pípè nísìn àmàyí pé ní bá ń ṣe ń pè láyé nàìjíríà sálà àmàyùn ká tún wá fẹ́ introduce ìrun míì pé nínú àlàá pé ìrun pípè náà ni bọ̀tá wí ní gbólóhùn míì tí ò ní jẹ́ ìtàmọ̀tẹ́lẹ̀tẹ́lẹ̀ eléyìí ń bídíà ni irú ẹ̀ lápèjú tó ti tètè clear dáadáa sí wa ní as-salatu wa nàbí sallallahu alaihi wasallam sẹ́mọ̀ nítorí wọ́n wí fún ni pé ńgbà tí àyà sọ̀kalẹ̀ rí pé ní inna Allaha wa malaikatahu yusalluna ala an-nabiyyi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima àwọn sàbí lè bá nàbí sallallahu alaihi wasallam yìí pé ní ọtí kọ́ wa pé commandment méjì ló wà nù àyà wọn pé ká máa sàṣàlátù fún ká sì máa sálámà sí àwọn alẹ́ bá yí pé ní ọtí kọ́ wa bá sì máa sálámà sí ọ sàlámà alayka ya Rasulallah shikina àmọ́ ọ̀tí ìkọ́ wa bá sì máa ṣe àsàlátù fún ọ Ànábì sallallahu alaihi wasallam tá ń béèrè òun náà tí ní ánsà Ànábì náà fún wa ní ánsà instantly títí màláíkà bí wá dé ó wá fún ní sọ̀látù Ibrahimiyya níbi ìbéèrè tá a béèrè òun tó ló fi jẹ́ pé ní sọ̀látù Ibrahimiyya òun ní ọ̀gá àsàlátù yẹn wá fẹ́ ṣe torí pé òun ní màláíkà Jibril lè fún Ànábì sallallahu alaihi wasallam tánàbí náà fẹ́ wá kọ́ àwọn sàbẹ̀rẹ̀ náà wá kọ́ àtàwọn lẹ́yìn rẹ̀ àwọn náà gbà lọ́dọ̀ títí wọn àmọ́ àwọn míì náà gẹ́gẹ́ bí sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí Allahumma salli ala nabiyina yarhamukallah gẹ́gẹ́ bí Allahumma salli ala nabiyina Muhammad àtàwọn oríṣiríṣi míì náà àsàlátù ni àwọn náà torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn nínú káwọn sàábí ó gbọ́ níbi khutbah ní sallallahu alaihi wasallam ṣàmì tí bá ń ṣe khutbah lórí mímbàrí yìí òun náà máa ń ṣe àsàlátù fún sallallahu alaihi wasallam àbí tó bá kọ lẹ́tà sáwọn èèyàn kó kọ sí pé ní bismillah wa sallallahu ala nabiyina Muhammadin àsàlátù náà nù ṣùgbọ́n tá a bá ti rí àkọọ́lẹ̀ fún àsàlátù ni but ọ̀gá wọn òní sàlátù
ibrahimiyya tó àwọn mímọ̀ tó wọ́n yí pé salatu ibrahimiyya tó kún kọ́ Allahumma salli ńkọ́ sallallahu alaihi wasallam ńkọ́ gbogbo náà salatu ni tó rà rẹ́rì fún èyí tí ò bá sẹ́rì fún òní lèyàn gbọ́dọ̀ ṣe. Ànábì sallallahu sọ wípé ní man salla alayya salatan wahidan sallallahu alayhi biha ashara, ẹnikẹ́ni tó bá ṣe àsàlátù kan fún Ànábì sallallahu alaihi wasallam mẹ́wàá rú rẹ̀ ọlọ́wọ́ fi rọ́pò fún ẹmọ wà nù ọlọ́run ọba ààbò àsàlátù tọ́ ọlọ́run ọba ẹgbẹ̀rún tí o máa lè ṣe dédé rẹ̀ àwọn wà ṣe ẹyọ kan ọlọ́run àti mẹ́wàá fẹ́ni kọ̀ọ̀kan sallallahu alaihi wasallam bá a ṣe wíhun sallallahu alaihi wasallam mẹ́wàá ọlọ́run ti kọ́ kalẹ̀ bá a ṣe sàlátù ibrahimiyya ọlọ́run kọ́ kalẹ̀ ìta àmọ̀nà àmọ́ lẹ́yìn ọgọ́rùn-ún méje táwọn ìwà ń ṣe wá introduce àsàlátù kò sí àsàlátù kankan látàrí Ànábì sallallahu alaihi wasallam títí di 7th century tánàbí kú tán sallallahu alaihi wasallam sọ̀látù fatihi ni sọ̀látù nàríyà ni sọ̀látù ma'íyà ni sọ̀látù tó náà jíná ni àtoríṣiríṣi àlàsàlátù tí táwọn èèyàn dálẹ̀ kò sí kankan so àwọn èèyàn introduce láti fi replace èyí tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ so tábà padà ń sọ definition bídíà a rí pé òun gẹ́gẹ́ ló fẹ́ sàlátù gẹ́gẹ́ ló fẹ́ kó yùn so ló fi pé lónìí àwọn èèyàn mìíràn bẹ́tẹ́ pé níwọ̀n ò tiẹ̀ máa sàlátù bí lẹ́yìn sàlátù látùl fati níbi pé kódà àwọn kan rìpọ́ọ̀tù ẹ̀yà àmàbóyá ọ̀rọ̀ ni bóyá òótọ́ ni ọ̀tún wọ́n ní ìmáàmù kan lẹ́yìn tó ké fati àtán nínú òrùn ni o sàlátù fati ló fi lé tó kò mà wípé kì í ṣe kò sínú àyá Al-Qur'ani ẹlòmíràn sọ̀rọ̀ bíi pé ìwé sàlátù lè fati àyá Al-Qur'ani ọtí níta ti máa rí aburú bídíà nù ó ti gbalẹ̀ ó ti tó gbalẹ̀ ju èyí tó jẹ́ ẹ̀sìn lọ kíyàn báyìí ṣe mílíọ̀nù sàlátù lè fati ọlá àṣekà fún un ọlọ́run ò mọ̀ ọlọ́run ò kò rẹ́kọ́mẹ́ndì rẹ̀ man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa raddu lẹ́yìn pé wọ́n ó dá padà sí kò tún ní ládá ṣùgbọ́n yàn bá ṣe àìmọye sàlátù lè fati kò ní ládá kan lọ́dọ̀ ọlọ́run ọba ní ládá tó fẹ́ sàlátù ni o òun ló fàtà pàlà àwọn sálàfù nínú wọn ni Imam al-Hasan al-Basri rahimahullah rahmatan wasi'a ó sọ gbólóhùn kan wípé ní amalun qalilun fi sunna khayrun min kathirin minhu fi bid'ah kéèyàn òṣìṣẹ́ kínkínní tó bá súnnà mu láàdá téèyàn gbà ń bẹ ó kò tẹ́ láfi wí ní agbára máa fi súnnà lè wí bídíà náà tó bí àlàyé àmì èwo tí ń bẹ fún bídíà nù níta ní pé ní inú àwọn tádé tó yí kó ní pé ní kéèyàn ó ṣe ìbádà kan tó yẹ pé lá asla laha tí ò sí ìpìlẹ̀ fún gẹ́gẹ́ bí salatul fati àwọn ilé máa sọ kọ́ ìdàmì tàbí tó wá ń wẹ̀ tí a sàlàyé táàmù ń ṣàníṣẹ́ láti lè bá clarify àwọn issues kan àwọn yẹn máa ń béèrè wípé ṣé bí kórúbà ni kéèyàn ṣe àsàlátù sísà àsàlátù láti nípìnlẹ̀ ìjọsìn ni so ànásọ̀rọ̀ sáà kò sọ wípé ní lẹ́yìn àsàlátù Ibrahimiyya tẹ́ bá ṣe mí pé ẹni gbalada àwọn afáà ní pé no pé idha kana shay'un ibadatan fi makanin kò yálzámù an yakuna ibadatan fi ghairi kásìn kankan ní ìsìnkú pé ìbádà ní ààyè kan irú nǹkan tá a ṣe tó jẹ́ ìbádà láàyè kan tó bá jẹ́ ààyè míì lè di bídíà máa lọ́wọ́ fún àpèjúwe ọlọ́run ní wasjudu lillahi wa'budu sùjúdù fún ara ìbádà ni bí wọ́n bá ti sájídà nínú àwọn ìrun márààrún ìbádà ni sájídátù ṣukuri ìforíkalẹ̀ dúpẹ́ ìbádà ni sájídátù tìláwà báńkà kùránì ìbádà ni lẹ́yìn àwọn eléyìí tààkàn sájídà ní àwọn abòmí inú kó jẹ́ ṣírùkù àti kó jẹ́ bídíà ìkànnì méjèèjì tó yẹ pé ní ìbádà nínú láyè kan bọ̀ tó bá jẹ́ àyè bòmí torí pé Ọlọ́run rẹ́kọmẹ́ndì tọ́lọ́run ti rẹ́kọmẹ́ndì ẹ̀ ni inú ló fàfà pẹ̀jú kọlùbà tó kílíà sí ẹ rí i pé bá bá ń pèrún sunna ní ká máa wí nǹkan tí al-mu'adhdhin ń wí níbi ìrun pípé àmọ́ níbi ìkọ́mọ̀ ànábì òní kò ní a máa wí bẹ́ẹ̀ o kádàkẹ́ ni bá bá pèrún tán ó ní àdìkárò tá a ṣe la ilaha illallah muhammadu rasulullah allahumma rabba hadhihi da'wati tamma títí dé parí rẹ̀ níbi ìrun pípé tí yẹn bá wí níbi ìkọ́mọ̀ ó ti ṣe bídíà o so àbáwọn kìíní bó ṣe wọnú ara wọn nù nǹkan kan lè jẹ́ ìbádà láàyè kan tí wọ́n bá ṣe láàyè bòmí ó di bídíà àwọn yàn lọ́wọ́
ò bá ti sí ẹ̀rí fún lábẹ́ àádà náà ń gbà míì níbi àṣà nígbà míì òun náà bídà lè wọnú rẹ̀ ní ìgbà tí bá ti ń fara pẹ́ ìbádà tí bá ti ń fara pẹ́ ẹ̀sìn nírú àwọn àpèjúwe eléyìí ni ẹ̀rí pé sísálámà fúnra ara rẹ̀ àbí ká respect ẹ̀ ní ìtẹríba ìbádà ni tó fara mọ́ àádà gbogbo ìran kọ̀ọ̀kan ló ní bá a ti ń tẹríba fúnra wọn so nílẹ̀ Yorùbá nígbà tí ń tẹríba fúnra wa tí yìí nǹkan la fẹ́ lò gẹ́gẹ́ nísìn but àwa tá a jẹ́ mùsùlùmí Yorùbá nígbà tí ń kíra wa nọ́sọ̀rọ̀ sọ́nà sọ pé ní ẹ̀ bá pàdé mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ àwọn bíi pé ṣe tá a bá pàdé ara wa ayẹni hẹ́niyà láhù ǹjẹ́ àyẹ́sìdìdà láhù ó lè fòdí balẹ̀ fún anábì ní pé là ayẹni hẹ́niyà láhù ǹjọ́ lè tẹ̀ fún anábì ní pé là ayọ̀sọ̀ àfihàn anábì ní bẹ́ẹ̀ ni ǹjọ́ lè à ń ṣe kẹ̀ kó bá bọ́wọ́ anábì ní pé bẹ́ẹ̀ ni ó lè bá bọ́wọ́ ìbá bọ́wọ́ ṣíkè náà tọ́tọ́ bá bọ́wọ́ tán gbọ́lá gbọ́wọ́ sí àìpé lónìí tí a bá bọ́wọ́ tán gbà míì ẹlòmíì ó lè lẹ́yìn tí a bá ṣe tán yóò fi bọ ìgbáyà àbí ká fi bọ́ àbí bọ́jú so eléyìí ó ti ń wọnú bídíà torí pé n tá a ṣe ákíbalẹ̀ ìbáadà lẹ́yìn ìbáadà so tí ó sì sínú ẹ̀sìn òní bígbà tá a ṣe pàtí a ka ìfọwọ́gbáyà àbí ìfọwọ́gbájú bígbà tá a ti kà á kún ara ẹ̀sìn ni so àwọn bí kí ni bọ́ ṣe wọ́n nú ara wọn nù ìdáná àṣàlàyé pé ní inú àwọn àdéhùn yìí kó kéèyàn introduce nǹkan tuntun kó pè lẹ́sìn gẹ́gẹ́ bá ti introduce Salatul Fati tápè ní ẹ̀sìn bákan náà nǹkan ó lè jẹ́ ẹ̀sìn láàyè kan láàyè bòmí ó lè má jẹ́ ẹ̀sìn nígbà táwọn èèyàn táwọn ṣàlàyé nípa mápèjúwe àwẹ̀ táwọn ń pè láwẹ̀ arúgbó ńlẹ̀ Yorùbá ìyún Rọ́jàbù Ṣàbán àti Ramadan 90 days pé bídíà ni pé la yukallifu Allahu nafsan illa wus'aha arúgbó gangan náà Al-Qur'an tí Qur'an wí ni pé ní wa 'ala alladhina yutiqunahu fidyatun ta'amu miskin àwọn tá ti dàgbàlagbà táwé ò ní wọn la àwọn Ramadan gangan fúnra wọn Ọlọ́run yọ̀ǹda rẹ̀ àwọn arúgbó àwọn wá ní pé àwọn arúgbó tọ́lọ́ ló yọ̀ǹda fún nǹkan ni pé no ọ̀dà tá títọ́ lọ́run yọ̀ǹda fún wọn gan pé má gbà tá ti 90 ni ọmọ ìgbà àwọn kan wọ́n jí òwí pé irú àwẹ̀ wọn àbí àwẹ̀ nísù Ṣàbán àtàwọn bẹ́ẹ̀ ní tó ń jọ bẹ́ẹ̀ àwọn yẹn wọ́n jí òwí pé ní ṣé èyàn á máa sin lọ́hùn sórí ibú bí èyàn gbọ́dọ̀ sin lọ́hùn kó sórí ebi ìbàdàn ebi ń sin lọ́hùn ni ìyé gbọ́ èyàn ó sin lọ́hùn kó jìyà sọ wọn pé ní bẹ́ẹ̀ ni béèyàn ò bá ṣe níbo tó yẹ kó tọ́ ọ̀rọ̀ rẹ̀ padà di tí ò bá tiẹ̀ jìyà pẹ̀lú ńlá yóò padà di wápàdé múná ìlà máa àmì lómìnà àmàlín faja'alnahu haba'an manthura ọlọ́kọ̀ọ́sọ àmbẹ́ tàtípàtẹ̀ wá ní ẹ̀rí àwọn sàábé mẹ́ta tán lọ lẹ́nu Ànábì sallallahu alaihi wasallam àwọn mẹ́ta wọ́n náà fẹ́ mọ bá Ànábì ṣe ń sin lọ́hùn wọ́n sì bá àwọn ìyàwó Ànábì sallallahu alaihi wasallam lé wọn bí wọ́n nígbà táwọn sàlàyé fún wọn wọ́n sọ fún wọn ní pé ní ka'annahum istaqallu nígbà tí wọ́n ń ròyìn pé ní ìtàwọn agbọ́ yìí gbà tó yẹ pé ṣé bó ṣe mọ náà nù ìmọ̀ pé pé ní ntánàbí ń ṣe náà lọ pé bó ṣe mọ náà nù ọ̀tí tó nílẹ̀ ní wípé ní ṣe ntánàbí ń ṣe nù àwọn nǹkan táwọn ń ṣe nù náà fojú bẹ́ńtẹ́ pé táwọn yìí wá kéré ẹni tí wọ́n ti forí yẹ ẹsẹ̀ rẹ̀ jì gangan ní ń ṣe léyìí táwọn ń ṣe yìí ó kéré àbí káwọn tó dọ́bù rẹ̀ káwọn ó dọ́bù ẹfọ́ọ̀tì àwọn ṣebí náà fi ní ẹnìkan wọ́n yẹ pé ní tóun wọ́n ṣe ni pé wọ́n máa kírun láyé ni wọ́n ní sálámà wọn ní dáálé ìkejì ní wípé tóhun tẹ̀ máa ṣe ní pé gbogbo ayé ló máa fi gbáwẹ̀ á lè pé ìbádànù àbí kìí ṣe ìbádànù ìkẹta ní pé tóhun tẹ̀ rò ní tóhun ní wípé bẹ̀bẹ̀ lẹ́ máa kírun náà bẹ̀ẹ̀ lẹ́ máa gbàwẹ̀ àwọn kan máa disturb yín àfikẹ́ máa ní fámílì tẹ́ bá ti lè ní fámílì tó wàhálà dé tó ẹ lọ ra gáàsì ẹ lọ ra oúnjẹ ẹ lọ ra wá ohun tí ẹ̀fẹ̀ kan ní níyàwó ń tóhun bá ti níyàwó ẹnìkan kan ò ní disturb òun so àtàwẹ̀ ni àti ìrun ni gbogbo tó ń jẹ́ ìjọsìn ìfà ọkàn máa ń ṣe freely ni a rí pé àwọn kìíní yìí tó beautiful ni ṣé èèyàn máa kírun sórí ibú bí ṣé èèyàn máa gbàgbé sórí ibú ni àmọ́ nàbẹ̀ ni pé ẹwà sallallahu alaihi wasallam díẹ̀
bẹ́ẹ̀ ṣe ròhùn yìí fa inni ama inni wallahi fa inni atqakum ila Allah mi mo bẹ̀rù Ọlọ́run ẹ̀ nìkan kan ò bẹ̀rù Ọlọ́run tó mi nù yín pé ní usalli wa anam òun máa ń kírun ó sì máa ń sùn asumu wa aftur òun máa ń gbààwẹ̀ fáyà tó láti kọ́kọ́ mùsùlùmí ó tún sinmi wa atazawaju nisa òun sì níyàwó ẹ̀bẹ̀ mọ̀ pé mo níyàwó faman ragiba an sunnati falaysa minni ẹnikẹ́ni tó bá ti dìré kóònù ojú ọ̀nà tó ń wo àbá kó bá fẹ́ sin lọ́ọ̀ni lóòótọ́ ẹ̀sìn kí ń sìn ẹ̀sìn kẹ́sìn nù tí bá dà ń sin lọ́ọ̀ni so yóò máa jẹ́ ìdáhùn fún àwọn tá máa ń béèrè irú béèrè a sì wọ́n ń wí ẹ̀sìn atẹnumọ́ pẹ́ kankan pé so gbogbo ń tàbá ṣe àfi kó ní àkọọ́lẹ̀ so nínú àwọn nǹkan tí Ibn Rajab tó mention ní tírà láti summarize ònu ok Ibn Rajab mú ó tún má pẹ̀júwe kan wá tó yàtọ̀ sí àpẹ̀júwe tí táà mú wáyìí Ànábì sallallahu alaihi wasallam ó rí arákùnrin kan jọ kan jọ jímọ̀ Ànábì ṣe kútúbà tán Ànábì wá rí pé àtàlẹ́ léyìn òun dúró qa'imun ó dúró lóòrùn tó bójú sókè ń wóòrùn Ànábì wá ní pé ká lè bà pé àkínú ń ṣe wá ní pé inni nadhartu pé òun sàdéhùn fọ́lọ̀ ni òun bọ́lọ̀ sàdéhùn náà ń pè ní nadharu fóun bọ́lọ̀ sàdéhùn ni wípé ní tọ́ máa ń ṣe kútúbà lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam láti fi pọ́n ọ lé bàbára kútúbà rẹ̀ òun ò ní dóńbògì láàṣẹ̀dílù òun ní dóńbògì wàhùwà yastami ila khutba qa'iman òun ó sì dúró ni òun ó sì máa wo oòrùn wàhùwà sa'imun nǹkan mẹ́rin qa'imun nadhir ila shamsi sa'imun la yastadillu nígbà ní pé mùrúhù ẹpa aláṣẹ ẹ sọ fún wípé kókó olórùn kó bọ́ síbògì ọlọ́run fara ni wá yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra àgbọ̀rọ̀ fara nira wa ń fara ìnira ẹ̀ ní kò sí ńlá dá ẹni ó bọ́ síbògì olóhùn ní sìtìdìlá ní pé kò sí sìtìdìlá lónìí nọ́mbà 2 olóhùn ní jòkó ẹni jẹ́ kó jòkó tìyàn á jòkó ni nọ́mbà 3 olóhùn máa wòrùn ni pé kó má pa bọ́jú ara rẹ̀ jẹ́ kó má wòrùn má mẹ́ta àwọn yóò rọ́ǹgì àmọ́ àwẹ̀ tí ń gbà ẹni pé kó ṣe ìtumọ̀ máa wẹ̀ rẹ̀ àwẹ̀ tí ń gbà kó pé kó má já àwẹ̀ ń jẹ́ kó má kọ̀ntínú àwẹ̀ sallallahu alaihi wasallam so àwọn èyí tó jẹ́ tí ò sẹ́rí fún Ànábì ní pé kó pàtì ìyí tẹ́rí wà lásìkò rẹ̀ òun náà láwẹ̀ Ànábì ní kó gbàwẹ̀ pé sallallahu alaihi wasallam so àwọn afá máa ń ṣe àdìta sọ yìí tán lábẹ́ àdìsù yìí wọ́n tún máa ń tún mẹ́ṣàn lọ́pọ̀lọpọ̀ ọgbà náà pa yí pé ní tí yẹn bá fẹ́ correct èèyàn àkọ́kọ́ náà gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ usulubu dáwà ìpèpè sójú ọ̀nà Ọlọ́run ọba ó gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ Ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bá sọ́njọ́ sí pé ní Anasi sọ wípé lẹ́yìn òun lọ ọdún mẹ́wàá lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam Ànábì ìjàgbé mọ́ rí sallallahu alaihi wasallam kọ́lá kìí ṣe òníkan Ànábì ìjàgbé mọ́ yẹn sallallahu alaihi wasallam pẹ̀lẹ́pẹ̀lẹ́ àárọ̀ bí tọwọ́ mọ́sálásí tó lọ ara oko tí ń gbà lóko kò títẹ̀ yétọ̀ sí ẹ̀kàn bọ́ sẹ́ńkù lẹ́tọ̀ náà ni ó sì dé mọ́sálásí bàtí mọ́sálásí wọn ètí ìkọ òun rò wípé tó bá ti lè rìn díẹ̀ tó ń jìnà òun lè tọ̀ pọ̀tìbí tó sì wà tó lọ́n tó òun náà dìde kìí pé kò dìde kò tọ̀ sáàrin àwọn èèyàn òun wá rò pé òun ti jìnà nu pọ̀tìbí tó ń tọ̀ sí náà nu mọ́sálásí ni àwọn sàbẹ́ dìde àbí ni pé ẹ̀fílẹ̀ ẹ̀mọ́dì sọ́bù ẹ̀ ẹ̀jẹ̀ kó tọ̀ tán sallallahu alaihi wasallam a rí pé àwọn èèyàn wa ká jẹ́ onímọ̀ọ́sẹ̀ òyìnbó àwọn ń jókòó ya lónìí wípé ní kúràbítọ̀ bá ń gbọ́n èèyàn kí èèyàn má pa á mọ́ra kí èèyàn sì má ṣẹ̀tọ̀ sallallahu alaihi wasallam Ànábì tabibul atibba ọ̀gá àwọn dọ́kítọ́ọ̀sì ó ní ẹjọ́ tọ̀ ẹ má disturb tọ̀ ẹjọ́ kó tọ̀ tán ńgbò wá tọ̀ tán Ànábì wá pè sallallahu alaihi wasallam jẹ́jẹ́lẹ̀ pé Ànábì àwọn sàbí ìtìdí àwọn ti Ànábì wá ní pé níbi tá a wà yí mọ́sálásí ni ilé Ọlọ́run ọba ni la yasluhu li shay mislu hadha ntọ́ sí ohun kò tọ́ sínú mọ́sálásí àyè àpọ́nlé ní àyè ọwọ́ ni ẹ̀mí tó wá dìgbà míì tó wá fẹ́ tọ́ ọjìnà ní tẹ́fẹ́tẹ́fẹ́ Ànábì wá ní pé ní kí wọ́n mú dhanuban minal ma pé ilé omi ká dà sí tó tọ̀ sí ohun tó àgbàlagbà so ó ti parí ó ti clean ó ti purify àyè ohun ẹni kí lẹ́yìn sàábẹ́ ń wí sàábẹ́ náà arábẹ́ ní wípé ní Ọlọ́run ò ṣe àforíjì fún mi
ìsàforíjì fún Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn àwọn méjèèjì má kẹ́lómi mọ́ lẹ́yìn àwọn méjèèjì ń wọ́n tún kẹ́lómi àníbà wá la tuhajjirul wasi' rahmatullahi wasi'a àánú ọlọ́run bá pẹ́ ọ̀lẹ́ di límítì ẹ̀ ọ̀lẹ́ restrict àánú ọlọ́run ọba sọ wípé ní kọ́lọ́run kó kẹ́mi kó kẹ́ ọ kó kẹ́ àwọn tó kù náà ẹ rí i pé àwọn àfáàǹtọ́ nínú ẹ̀ ní pé ní sallallahu alaihi wasallam bàtà tó tún fẹ́ correct ẹ̀ lówí ni pé kọ́lọ́run kókó Allahumma irhamni warham Muhammadan wa la yarham ahadan ghayrana láàrín méjì má rẹ̀ wá mọ́ olókọ́kọ́ sàdúrà fúnra rẹ̀ kó tó sàdúrà fún Ànábì sallallahu alaihi wasallam Ànábì ò kọ̀ndẹ́mù yìí torí pé súnnà nù kí a bá fẹ́ sàdúrà Rabbi ghfirli wali walidayya wa liman dakhala baytiyan mu'mina wal mu'minin ṣùgbọ́n ṣe tó nù yóò gbé látara rẹ̀ àwọn òbí ẹ̀ ìsúnmọ́ wáyé extend nù títí tí ó máa fífẹ̀ lọ rẹ̀gẹ̀dẹ̀ Ànábì ò kọ̀ndẹ́mù sallallahu alaihi wasallam pé ó kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ara rẹ̀ kò ní pé èmi náà kọ́kọ́ sàdúrà fún ó àpòbè léyìn fún àmọ́ wípé lẹ́yà méjèèjì náà bá yí òun ó ti tayọ àlà so àátún láyé wípé léyìn gan náà man ahdatha fi amrin hadha ma laysa minhu yìí tí ò sí wọn náà ti yọ ọkùnkùn yóò sínú ẹ̀sìn ó dá padà sí so inú àwọn àpèjúwe ra'afatu nabi sallallahu alaihi wasallam òòlù àti amúwánísìn tá àsìkò ìgbẹ̀rún lójú tó àbí arápẹ̀rún náà ṣe èyí tí inú àwọn tí Ibn Rajab tó mention ni bàtí ń sọ̀rọ̀ iṣẹ́ tí ò bá tọ́lọ́ mu inú àwọn ọ̀nà tó tún lè gbà wá òun náà ni pé ẹ̀kẹ́ yìí mùmínì kó khalaqa amalan salihan bi akhara sayyi'a ó dá lúrú pọ̀ mọ́ àsàpà iṣẹ́ dáadáa ó dá pọ̀ mọ́ èyí tí ò dá òun náà wá pọ̀ ǹjẹ́rọ àwọn eléyìí náà kí ni ìdájọ́ wọn nínú àwọn àpèjúwe wọn nǹkan àpèjúwe báyìí àwọn afáàmà máa ń àpèjúwe pé as-salatu fi dar maksuba kéèyàn ò kírun lórí ilẹ̀ tí ò tọ́ bóyá ilẹ̀ tí tẹ́nìkan jágbà lọ́wọ́ tó fi ìrúgbàbùkún tó gbalẹ̀ wọn so ǹjẹ́ ìrun tọ́ lórí irú ilẹ̀ bẹ́ẹ̀ àbí ìrun ò tọ́ lórí irú ilẹ̀ bẹ́ẹ̀ fún ẹni tí èso pòun ló nílẹ̀ yálà ó mọ àbí kò mọ o tó bá kírun kò sí láì fi ń bẹ ìrun ẹ̀ tọ́ àmì tó gba lẹ́hún ní ó lè kún àbí kò lè kírun ibi táwọn afáàsọ torí pé owó wà bí nafsi òun fún ara rẹ̀ ó fèrú gbàgbọ́ kún ni èyí tó nílẹ̀ ni wípé ní irú ẹni bẹ́ẹ̀ náà irun rẹ̀ náà tọ́ wípé irun fún ara rẹ̀ abala àkànni ilẹ̀ abala àkànni ló ń gbàgbọ́ pé ní ilẹ̀ tọ́hírọ̀ ni ghasbu yìí ni pé kéèyàn ó jálẹ̀gbà kò sọ ilẹ̀ ń di èwo kò sọ ilẹ̀ ń di ilẹ̀ ẹ̀gbin ó kàn sọ ìdí èèwọ̀ fún ẹni tó gbé ìrúbà bùkún ni so ìrun tó sì kí ó kí bó ṣe yẹ kó kí ó lálùwà lọ ní gbogbo nǹkan ìrun ẹni bẹ́ẹ̀ náà àwọn àfáàní èyí tó rìnlẹ̀ náà ni pé ní ìrun eléyìí náà ó tọ́ náà tó tán súnmọ́ bẹ́ẹ̀ ó ní a rí pé èèwọ̀ ni kéèyàn ó kírun nínú ibi tí fọ́tò bá wà òun bẹ yẹ pé ní ìgbọ̀dọ̀ kírun nù kẹ̀nísà kì í ṣe pé kẹ̀nísà gangan ní ilẹ̀ ẹ̀gbin ọ̀tọ̀ àwọn nǹkan tó wà ń bẹ́ẹ̀ wọ́n gbàgbé lòbú sí bẹ́ẹ̀ wọ́n gbé fọ́tò sí bẹ́ẹ̀ èrè wà ń bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n eléyìí sì ni ìrẹ̀kú gbọ́dọ̀ kírun níbẹ̀ tó tíyàn bá kírun nírú àwọn ààyè ohun gẹ́gẹ́ gbà tíyàn kírun nínú arúgbó maksuba ni ọtí kẹ̀nísà tó àtọ́wọ́n wá ju ti arúgbó maksuba lọ ìkírun ní kẹ̀nísà òun ní ó burú ju kíyàn lórí arúgbó maksuba tó arúgbó maksuba òun kọ̀ǹté nǹkan kan tó jẹ́ wọ̀ lẹ́yìn yìí pé ni wọ́n gbà lọ́nà tí ò tọ́ àmọ́ eléyìí òun kọ̀ǹtì nǹkan yẹn wọ̀ so èèyàn sì lé inna Allah ta'ala tayyibu la yaqbalu illa tayyiba bẹ́ẹ̀ pé ní salatu fi kanisa salatu gẹ́rù nafidha tí ó tọ́ ni then náà pẹ̀jú náà ni lábẹ́ eléyìí wà ní ẹni tó wá kírun pẹ̀lú aṣọ tó ní picture tọ́tọ́ yàwòrán sí àwòrán abẹ̀mí nǹkan abẹ̀mí yálà àwòrán èèyàn ni àbí àwòrán ẹranko tó yẹ pé ní living things ni eléyìí wò tọ́ nínú ṣẹ̀ríà so àwọn tó bá pàkíyè sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀kọ́ bájọ́ lọ ní yunifásitì kápẹ́jùwe so ẹni tó bá wà pé ní òun ní mí lẹ́yìn àṣọ ìsídà kó máa kálíkóbìnrin ni kó máa mú ìbòrí tí ó fi kọ́fà fọ́tò lọ́wọ́ àbí wákọ́kùnrin ni kó máa mú àwò tí ó wọlé àmọ́ kọ́ yẹ pé ni ó fi kírun lásán eléyìí kò dáa tó abala kanu àpèjúwe míì ó ní kéèyàn ó mú
owó èrú kó fi ṣe ìbádà lápòjú nísìn owó èwọ̀ àmánà alámánà àbí ẹni tí tani kó máa mójútó owó òjọ ni àbówó jàmánà àbówó òlú ni lápòjú yìí kó wá sọ owó ń báṣubàṣu àmánà tágbélé lọ́wọ́ kó jàǹbá ẹ̀ kó wá kó ń bẹ̀ tán kó máa kọ́ mọ́sálásí kó máa ráwọn èèyàn lọ Mákà kó máa ṣe wá kó máa ṣẹyìn kó máa ṣẹyìn kó máa ṣẹyìn kó máa ṣẹyìn ǹjẹ́ irú yìí ń tọ́ àbí irú eléyìí ò tọ́ eléyìí kò tọ́ torí pé kò sí bí yàn sí ẹgbà yẹn pé kéèyàn ráyàn lọ Mákà ó fẹ́ gbẹ láàdá ni ó fẹ́ pa ẹ̀ṣẹ̀ rẹ̀ ni kò sí bí yàn ó ṣe fi omi tó dọ̀tí fọ aṣọ tó dọ̀tí kò lè mọ́ omi tó bá mọ́ ni máa ń fọṣọ mọ́ náà ní túmọ̀ àdìtánà sọ̀rọ̀ pé ní inna Allah ta'ala tayyibun la yaqbalu illa tayyiban nítorí àwọn abẹ́ jọ́sìn fọlọ́run bá kó fi nǹkan tó mọ́ jọ́sìn fọlọ́run bá ní kéde kó fi nǹkan tí rí so béèyàn bá kówó jẹ tó wá ń kọ́ mọ́sálásí àbí tó ń fún ẹ̀ scholarship àbí kìnnìkan àwọn afáàní pé irú àpèjúwe gẹ́gẹ́ bí àpèjúwe Hátímù ni Hátímù ọ̀kan lára àwọn lárúbáwá tó ń sẹ̀mí kánà sọ̀rọ̀ sọ́làm tó dáyé òun ni àmọ́ ìtàn rẹ̀ bad kọ́ra náà bí a máa mẹ́ńṣán rẹ̀ ìtàn rẹ̀ dáa ẹni tí máa ń ṣe dáadáa ni dáadáa tó yẹ pé tó bá Islam bàbá láyé ni òun náà bá jàǹfààní ẹ̀sìn Islam but ànábì sọ pé ní àpèjúwe ìrúwé Hátímù ní àpèjúwe ayàtà àkàlẹ́ ẹ̀ka Suratul Furqan wa qadimna ila ma amilu min amalin faja'alnahu haba'an mansura dáadáa tí wọ́n gbà yéyìn náà ní káàkà máa bẹ mẹ́ṣàn pé alágbájá àkọ́dà àtọrẹ ni ọlọ́rẹ ni náwónáwó ni kò jù bá ń lọ lẹ́yìn ayé yìí so bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó bá kó rí ìrú lọ́nà tí ò tọ́ fọlọ́n fi ṣe dáadáa ọlọ́run ò ṣe é tàn alẹ́ tara wa dé tí ẹnu àmẹ́ntọ́wá títí àtàwọn kówó jẹ gọ́vùnà àbí chairman kan ló kó jẹ láwọn rẹ̀ yàn Mákà ṣé ẹni tó lọ Mákà tó ń lè ṣe ájì títí ẹ̀ fún ara rẹ̀ jẹ́jẹ́ kò kì í ṣe pọ́n rẹ́ńtọ̀ ń pé kó jalè bí àgbà tí sì ń jà gan kò màgbà náà àbótí ẹ̀ màgbà náà bọ̀t kò lè sọ fún májàlè mọ́ wọ́n sáà ní kó lọ lájìde ṣe ájì tẹ́ ní òun halwa sahih amla as-sahih wa annahu hajju sahih ètò rẹ̀ ní pé hajj ẹ̀rù ẹni bẹ́ẹ̀ hajj rẹ̀ tọ̀ torí pé òun kọ́ ló ṣiṣẹ́ wọ̀ wọ́n fún ní owó òní kò sí encourage ẹ̀kọ́ àbẹ́ẹ̀tì rẹ̀ kò sì hédi irúṣẹ́ bẹ́ẹ̀ but táwọn bá wọn pé tó bá yẹ pé nígbà wọn tí wọ́n hédi tí wọ́n àbẹ́ẹ̀tì tí ń ran rẹ̀ níbẹ̀ lọ́wọ́ àjẹ́ pé ní so òun náà ti di owó àánú àìkàn wọn pé ní wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan so àmọ́ hajj gángan fara rẹ̀ hajj rẹ̀ ní tí ò bá mú hajj rẹ̀ tọ́ àbákà wípé níbọ̀ tí irú ẹni bẹ́ẹ̀ náà ó dáa kóun náà ní àfáàfù faman kana ganiyan falyasta'fif kóun náà kó yáyú ọkàn àti wá gbọ́ ká máa ní pé bọ̀dá kìnní kan lọ́rùn lájì tá a sì mọ ibi tó ti rówó rẹ̀ àìwọ́ ìyìn lọ so ó dáa kó ṣe bẹ́ẹ̀ báyìí pé ní hajj kókó bí ò bá lọ ọlọ́run níbi pé àṣẹ bí lágbájá wa fún ọlọ́wọ́ ní ọjọ́ ọlọ́ọ̀ lọ ọlọ́run níbi kò ní pé ẹ̀jẹ̀ torí pé ó ní ẹ̀fà fún mi so àwọn àrùn pé tó dá ní pé ní kéèyàn náà máa gbàrú rẹ̀ àmọ́ tó bá gbà tó bá wà lọ hajj ẹ̀ tọ́ ìgbàsọ̀ ayé kan pẹ́ ni tó kírun lórí ilẹ̀ tí wọ́n jágbà irun rẹ̀ tọ́ kò ní ẹsẹ̀ ní tiẹ̀ so náà àwọn nǹkan tí ta lè mention òun náà nù àádà generally gẹ́gẹ́ bá a ṣe sọ níjó ní ẹ bá a ṣe sọ pé tó bá jẹ́ àádà nìkan tá à ń ṣe láti lè bá a mú kí ayé wa ó rọrùn yálà ayé individual ni àbí ayé alágbogbo jàmá lápapọ̀ ayé ọlọ́dani ni àbí ayé jàmá lápapọ̀ gbogbo ilé àpapọ̀ là ń pè ní àádà àṣà wa àṣà àgbéyàwó àṣà àkómọ àṣà ìsílé àṣà ìsokòwò ìdókòwò ìṣọdẹ àtàwọn oríṣiríṣi gbogbo ilé tàn látòkè délẹ̀ àádà ni wọ́n so eléyìí òun kò Islam gbà wá láàyè gbogbo nǹkan tá a bá fẹ́ tí ò bá ti sí ṣíríkù nù wọn so àwọn ní liberty àti ṣe àwọn àrísí pọ̀ ìdákàmú wá nísìn òní hadithu Anas bin Malik radiyallahu ta'ala anhu ó sàbátà pé anisọ̀rọ̀ sálà ńjọ́ kan ní Madina ó ń lọ nínú àwọn basàtì nínú àwọn oko wọn àwọn ará Madina sì ní àgbẹ̀ ni wọ́n so wọ́n máa ń gbé déètì igi dàbínú nínú àṣà wọn ni wípé wọ́n máa ń sterilize igi dàbínú wọn ó fi aṣọ funfun wọ́n fi wé
ibi ọrùn ọ̀pẹ kó lè bá a so pẹ̀lú ògbọ́n náà yóò sì so. alẹ́sọ̀rọ̀ sálà wọn lọ́jọ́ kan wá ń sọ pé tí wọn bá tiẹ̀ ṣe tàbí rẹ̀ tí wọn bá sterilize ẹ̀gẹ́ pé yóò so kò wí fún wọn wọ́n padà gbọ́ àwọn àgbẹ̀ gbọ́ wọ́n sì yọ igi wọn yọ àsọ̀kò nínú lọ́rùn ọ̀pẹ ṣùgbọ́n tọ́lọ́ wọn kádàrá dàbídùn òṣòǹjọ́ náà lọ́dún ọ̀hún. So gbàtà ìpàlà wàá gbé sọlá sálà ní pé ní antum adra bi umuri dunyakum fa idha haddathtukum bi shay'in anillah fasaddiquni fa inni la akdhibu ala Allah. Gbà tó rí báyìí sẹ́rin tó jọ mọ́rọ̀ ayé yín ẹ máa jù mí lọ mo ti báyìí ṣe ẹ ṣe àmọ́ ní pé bàtà sọ fún yín pé ní qala Allah qala rasul níbi ẹ̀sìn àyè má dáwọ́ tó torí pé mi ò ní parọ́ mọ́ lọ́n. So hadith náà wà nítorí pé ní ó lè píríncípù kalẹ̀ yìí pé ní tó bá jọ mọ́rọ̀ ayé níta kan sọ́dà ní wípé ní ká má lo gbọ̀n ọlọ́run ọba. So gbogbo eléyìí wà lábẹ́ ìkàtà àwọn afá máa ń pè ní ìsìyáta tó ń ṣẹlẹ̀ ẹ̀yà Islamic Muslim thought, political thought, ètò bá a ṣe ń ṣe ètò ayé wa. Àwọn afá gbà yìí pé ní yálà kálukú lọ́run ló fẹ́ ṣètò ara rẹ̀ ní àbẹ́tò nù lé tó mátà náà ni wípé ní ká make sure wípé ní a ṣe àlàádélò bó ti tọ́ àti bó ti yẹ. So a nípe déédéé torí déédéé ńgbà míì kì í ṣe àdélò kò ní jẹ́ justice Mr. A iPhone 2 Mr. B gbọdọ̀gba 2 lè má jẹ́ déédéé but ká ṣe nǹkan tó tọ́ yìí ni justice dọ́gbandọ́gba nǹkan tó tọ́ ká ṣe so èyí gangan ni principle ní ń jẹ mọ́ ọ̀rọ̀ ayé kó má tako nǹkan tó náà bá wí but tí pé àfi pé wọn ò ṣe báyìí ní láyé ní sọ̀rọ̀ sọ́lá káwọn náà ò lè ṣe là so kò rí bẹ́ẹ̀ wọn la fi má pèjúwe pé even nínú àwọn ìbáàdà míì náà gẹ́gẹ́ bí zakat má pèjúwe pé níta máa wò ní pé kí ni ṣẹ̀rí àfẹ́ká ṣe nínú zakat káwá ní lónìí wípé nígbà yìí pé ní zakat ti jẹ́ ẹ̀sìn pé gbédè àwọ̀ àti pé even nípìnlẹ̀ gan-an àti pé ara Nàìjíríà ò ní yọ zakat àmọ́ yóò níye àwọn tán bá ní màálù Nàìjíríà wọ́n yọ zaka àwọn tán bá ní àkómi wọ́n yọ zaka àwọn tán bá léwúrẹ́ tán bá lágùtàn àmọ́ lẹ́yìn rẹ̀ dàbí nù Nàìjíríà ò pọ̀ yòrò pé èmi bá sì ń gbìbọ̀ tí rò pé wọ́n lè ní quantity tí ó wọ zaka bó bá sì wọ́ gan mélòó ni ó yọ. ẹ wá wo àdúgbò nǹkan tó kù ẹ̀gẹ́ ń bẹ kò sí nílẹ̀ Lárúbáwá iṣu ń bẹ kò sí nílẹ̀ Lárúbáwá ọkà bàbà yìí tá à ń gbìn ìlú ti lábìlẹ̀ Lárúbáwá kọ́ ẹ̀wà tá à ń gbìn ń ò mọ́ ẹ̀pà ń ò mọ́ gbogbo eléyìí náà sì ní farm product gbogbo wọn ẹ̀wà ò báyìí ẹ̀sẹ̀ ń produce ní large quantity káwọn ní kókò sí zaka ń bẹ kí ló dé torí pé ní mana hada tàbí amúrin náà hada máa lẹ́sẹ̀ mi wà wọ́ọ̀rọ̀ dùn torí kókò sí láyà nìṣọ̀rọ̀ sálà àni pé ara ntáwò ní pé ní ìyí tá ń bẹ láyà níbi tá ní ká máa yọ zaka rẹ̀ torí kíni tábà ti lè rí àwọn features and qualities lára àtọwà náà àti pé yọ zaka lẹ́yìn òun náà so principle to guide bídíà òun pẹ̀lú ògùn ọ̀nà tó padà díbi àdéhùn sọ bídíà á wà sọ ìtumọ̀ èwo ló correct jù nínú gbólóhùn wípé ní kó làbídíà tí ń dọ̀lá àlà kó làdọ̀lá láti fi náà àrùn àwọn àpàtàn wáyé pé ní even lásìkò ńlẹ̀ Yorùbá lónìí pé gbogbo tí ń jẹ́ bídíà dọ̀lá lò ní gbogbo dọ̀lá lò iná ní lọ a sì rí náà àpàtàn wáyé pé no pé kò rí bẹ́ẹ̀ àbídíà kan ó ṣe mójútó ọ̀tìnà àwọn bí ilé fún ni pé ní àwọn tí wọ́n tó pé gbogbo bídíà dọ̀lálà ni gbogbo dọ̀lálà ànú ni àwọn ni mo rò kó kọ̀rẹ́ẹ̀tì jù tó ń tánà bí wínú sallallahu alaihi wasallam ẹnu bí tí wàhálà tí wọ́n ń wá ò ní identification bídíà kí la fẹ́ pè ní bídíà bí tí wàhálà tí wọ́n nù but that principle itself pé ó lò bídíà tí ń dọ̀lálà gbogbo bídíà dọ̀lálà ni yes ó correct ọ̀kọ́lò dọ̀lálà tí ń pè náà gbogbo dọ̀lálà yìí náà nínú ó correct so application ni wàhálà tí ló ti wáyé pẹ̀lú ọgọ́lọ́ ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú wálé inshallah. àwọn náà ní ẹgbẹ́ náà ní coordinator rárá wọ́n láwọn ni àwọn ni moderator àwọn ni coordinator. nínú àládà wa ni ìkómà àti ìyàwó ṣiṣẹ́ wa ṣé ó lè bọ́ sí abẹ́ bídí àti àbá ṣe nǹkan because ó rájọ ẹ̀sìn
ó sì fara jọ àṣà tó ṣe bídíà lè wọ àkọ́kọ́ mi then list tó máa ń fún àwọn èèyàn nílé ìyàwó so kí la fẹ́ sọ léwu sí àṣà ní sí àṣà tí ò takò ẹ̀sìn ní àdúrà wò. ọlọ́wọ́ sàn yín lẹ́sàn-án rí náà àwọn tí ń dá wa alẹ́ tó pọ̀ láwùjọ wa òun ni nǹkan tẹ́ ẹ mẹ́ńṣàn but tá a bá wò ó tá a bá sọ pé ní àdá àbí norms traditional culture wa tá à ń ṣe rí ìgbéyàwó ìkómọ ìdẹ́dẹ́ àti gbogbo àwọn táwọn kàkà lẹ́hùn àṣà ni wọn kì í ṣe ẹ̀sìn ayé sọ kíníkan ní níjó ní wípé nígbà tá a bá sọ pé ní ẹ̀sìn ó nídìí tá a máa sọ pé ní ìbáadà a nídìí ká gbọ́ yé dáadáa gbogbo ń tà ń ṣe tí mùsùlùmí ń ṣe pátápátá ìbáadà ni gbogbo ń tà ń ṣe kátólíkì dẹ́rẹ̀ ìbáadà ni àmọ́ ìbáadà yàtọ̀ sí ìbáadà wọn jura wọn lọ wáyé pé ní àlè fọpọlọ wa gbé wáyé pé àlè fọpọlọ wa gbé ṣáàdì gbogbo nǹkan tó wáyé pé ní Islam bá ti fún wa ní ó fi wá ti pé níta bá lè jọ́ọ̀jì ẹ̀ pé ká apply intellectual ability wa sí kìí ṣe ìbádà máa bọ̀ nù ẹni fún gbàtọ́ tọ́dọ̀rọ̀ ìyàwó ṣẹ̀rí àfọn guide sí ni pé tẹ́ bá fẹ́ yàwó àwọn qualities ẹ gbọ́dọ̀ wò lára obìnrin ni tẹ́ bá fẹ́ yàwó àwọn qualities ẹ gbọ́dọ̀ wò lára ọkùnrin ò ní ìbábi advice làwọn yìí ń pé obìnrin tó bá rí báyìí obìnrin tó bá rí báyìí obìnrin tó bá rí báyìí ọkùnrin tó bá rí báyìí ọkùnrin tó bá rí báyìí ẹ fi ìyàwó fún àbí ẹ fi ọkọ fún yíyún agbọ́dọ̀ mójútó eléyìí gẹ́gẹ́ bí advice àmọ́ àwọn sọ̀rọ̀ sọ́lá kò sọ fún wa yìí pé ní bẹ́ẹ̀ ṣe wá ṣe é nì àdán sọ̀rọ̀ sọ́lá ń ṣe ó tó yigi lórí bímọ máa kàmínà lọ́kùnránì pé àyà Kùránì tún bẹ lórí ọyẹ lọ́kùnrin ní kó kọ́ obìnrin àdán sọ̀rọ̀ sọ́lá ń so yigi pẹ̀lú ìsìlámù pé tọ́ba ti ṣe ìsìlámù òṣìṣẹ́ tí ó fi ọ́ wọ́n ti pàbẹ́ ti yigi náà kàn bẹ́ẹ̀ lọ so lóríṣiríṣi àwọn yìí àdé pé tọ́ba tó kútùbù fíkìwù náà tíra àwọn táǹpẹ̀ ní fíkìwù manua tàbá lọ wò á rí pé báàbò ìbàdà àti máa ń parí sí báìbù al-ayman wan-nudhur gbogbo tó kù látòkè délẹ̀ muamalatu ni wọ́n transactions ni wọ́n norms and culture ni wọ́n and asọ́lẹ̀ kàwé pé ní al-aslu fil ibadati kọ́ídà àwọn àfáà ni principle ni tápẹ́ lọ́rọ̀ ẹ̀sìn ni o a gbọ́dọ̀ ṣe àbíkálẹ̀ rí but opposite ni al-aslu fil ibadati ni pé ní a ní liberty ẹni tó wá sọ pé ní nǹkan bá jẹ́ ìwọ̀ ní ó mẹ́rin ẹ̀wà ìsọ pé nǹkan jẹ́ wọ̀ nínú àládà òun ló nídìí ẹ̀rí ìsọ pé nǹkan jẹ́ ìbádà nínú ẹ̀sìn ló nídìí ẹ̀rí so therefore bá a ṣe ń ṣègbéyàwó fàpèjúwe nílẹ̀ Yorùbá wọn ó mú list wa a rí pé even kí Islam tó dé gan tá a bá ń ka ìṣàn tí a bá ka rú àwọn ẹ̀sìn ẹ̀lẹ́ adé oyè àtàwọn oríṣiríṣi àtàwọn kọ nípa àṣà àti òrìṣà nílẹ̀ Yorùbá wọ́n sọ bá ṣe ń ṣèyàwó wọ́n ní pé ilé ìyàwó wọ́n lọ ilé ọkọ sọ́rí wọ́n lọ dáná nílé ìyàwó torí pé ìyàwó bílífù pé ní ọmọbìnrin even nínú àṣà àwọn gan náà pé gold ni kọ́ tó wá mú gold un wọ́n sì wàhálà pé ní òdòdó tí ń bẹ lẹ́yìn fáwọn fẹ́ já pé kò òdòdó tí yàn fọwọ́ rè kò rọrùn pé kéèyàn ó já ìzálẹ̀ bí Islam ṣe rìgáàdì ọmọbìnrin nù málékò ni so kálíbà wàá mọ importance rẹ̀ nítorí bá jìyà fún kì í tọ́jọ́ wọn á ní pé wọ́n kọ́kọ́ ṣe wàhálà àlọ àbọ̀ àrínà so wọ́n lọ investigate lé wọn lọ kìnnìkan wọ́n tún ṣe ń tán pè ní ọ̀wẹ̀ ńlẹ̀ Yorùbá ni wípé ní àwọn ilé ọkùnrin wọ́n kóra wọn lọ kọlẹ̀ bí katapila láwọn obìnrin so Yorùbá believe pé táwa fẹ́ ṣèyàwó kì í ṣe láàrin single ọkùnrin àti single obìnrin nìkan rather láàrin family ni ilé ìsìn gangan ni objective nìkan nù ṣẹ̀ríà rọ́pùtù àṣírọ̀ kẹsùn fámílì méjèèjì papọ̀ òní kìí kẹsùn nìkan papọ̀ ẹ̀pẹ́ ńlẹ̀ Yorùbá kọ́ Yorùbá bílíìfù wípé ní ọkùnrin àti síngù ọkùnrin ò lè dáyàwó kọ́ so bá àti lápapọ̀ wọn sọ pé ní ìwọ fẹ́yàwó ni ṣùgbọ́n kí nínú àwọn beauty nínú àwọn àṣà tó dáa nílẹ̀ Yorùbá òun ló wà so láti máa jẹ́ káwọn èèyàn yé pé ní kìí pé ní akọ̀ǹdẹ́ gbogbo àṣà totality ó wrong tánàbí ni pé ní bọ̀wáyéstò lé òtá mímọ̀ màkàrí màlákàlákì gbàgbà gbé mi dìde wọ́n ní kí n wá tẹ̀tì mímù ni kí n wá compliment ni not láti initiate afresh àti bẹ̀rẹ̀ tuntun kọ́ no ntàntà ara mákàgán láti àwọn èyí tó dánú àṣà so àìsàn jò ní pé báyìí Islam is supposed to treat àṣà ìdí èyí ọ̀wẹ̀ ni lẹ́yìn náà wọ́n sì á mú pé nǹkan tá a gbà ní kì í sọ owó eré o wọ́n ní pé ìdáná ìsíhùn àtàwọn oríṣiríṣi nǹkan tó pọ̀ bẹ́ẹ̀
so ní ẹ̀ ní pé wọ́n ní ká mú ọkọ́ àdá obì àádùn orógbó àti bẹ́ẹ̀ lọ so ká mú wa àwọn kìíníhùn in principle kò sí nǹkan tó burú níbẹ̀ lábẹ́rẹ́ ni pé ní àtàfẹ́ fi show you pé at least appreciate ẹ ti indicate pé readiness yín àti seriousness yín ọkọ́ nílẹ̀ Yorùbá túmọ̀ sí pé ní ẹni tó bá lọ́kọ́ àgbẹ̀ ni so ebi ò ní pa ọkọ kò ní pa ìyàwó náà tó bá ní àdá yóò lè sangbó so àti bẹ́ẹ̀ lọ so gbọ́n kí ní àdé pé nǹkan tí kò sí nǹkan tó jíwọ̀ ń bẹ orógbó àwa lè torí pé ní àtàtàrí níre ní làbálẹ̀ oní ládùn làbálẹ̀ oní aládùn níre ní làbálẹ̀ látàrí so yíyún gbólóhùn fún ara rẹ̀ kì í ṣe pọ̀ ní ó sọ dé wọ̀ torí wípé kíní kan mẹ́ta ń pè ní rókèyà àwọn ìbínú àpájọ tó bọ̀ ti sí náà pé rókèyà ọ̀fọ̀ ẹ̀ṣẹ̀un ọ̀fọ̀ ńlẹ̀ ọ̀fọ̀ pípa so náà ṣà ló wà kọ́ídà principle tẹ̀ náà ni wípé ní ẹ̀rígbà táwọn ará Mákà náà á lè bá náà pé àwọn máa ń kọ́fọ̀ gbogbo wọn tó máa ń àṣà ìlú kọ̀ọ̀kan ni àwọn náà lọ́fọ̀ títí wọn alẹ́mọ̀ tó gbìyànjú pé ní àárẹ̀ bó àléyà rò kọ̀ọ̀kùn ẹ jẹ́ kí n gbọ́ ní tẹ̀ ń wí nu ọ̀fọ̀ yìí tí n bá gbọ́ wọ́n sọ fún so yìí tí ò sí láì fi ń bẹ ànábì confam lọ́wọ́ àpòfẹ́ fún wọn ní tí èsì Kùránì àwọn afákan wá létà wípé ní kákan encourage ara wa ntaba mọ̀ wáyé pé ní rókíà ní pé bàbá jùlọ rókíà táwọn afi ń ṣèwòsàn so nígbà tá a ti ní Kùránì àti Sunnah ká fi ìyókù lẹ̀ ẹni àmọ́ kì í ṣe pé ní káàkiri pé ní ọ̀fọ̀ wé pọ́nbélé pé haram ọ̀fọ̀ tí ò bá ti lẹ́bọ̀ nú then ọ̀pọ̀lọpọ̀ àwọn táàsì máa ń wí ilẹ̀ Yorùbá náà lónìí kò sọ́fọ̀ gidi mọ́ kò sọ́fọ̀ mọ́ gbogbo tó kù experience ni biribiri lójú rí mú buhari náà káwó àárẹ̀pẹ́ biribiri lójú wá lẹ́sìn bọ̀nbọ̀n lagùn tán wò tó kó fẹ́rí náà nù yóò balẹ̀ labalábá fi gbogbo lọ gbẹ̀n tó bá gbé oko tó bá tẹ̀lé labalábá sọ ẹ̀rù bí ó ṣe wọnú máàmù ní ọmọ rí gbá ọmọ rí odó ìríbi jókòó so sákàlàkà so àríkọ́ bí tán sọ yìí so ó kàdà bí kìí ṣe experience ni so experience ló gba àwọn nǹkan wọn kẹ̀kẹ́ ìyá ilé epo asọ̀bọ̀ra ìlápò so àtàwọn bá ń lọ ṣùgbọ́n eléyìí hùn so ní kúkúrú ni pé àwọn nǹkan tó máa ń béèrè kìí ṣe gbogbo ẹ̀ka kìí pàwọ́ àpànà pẹ́ ní bídíà ni àkọ́kọ́ náà bídíà wọ̀ tó correct tó rìn lẹ́nu pé ẹ̀mú ilé ìwà kálọ̀ pé lá bídíà kò wọ́ bẹ́ẹ̀ náà níbi ìkómọ náà àṣàlẹ̀ ẹjọ́ ní pé ní nù kápá ẹran ìkómọ ẹran fún ara rẹ̀ òní àkíkọ̀ òṣèré òṣàlàyé ṣàrá kan sọ pé ní àkíkọ̀ ní ọba pín tá ìpèsè mẹ́ta ẹ̀jẹ̀ kan fi kan sí sàrà ẹ̀fì kan yókù pamọ́ kẹ̀ẹ̀jẹ̀ láàrin ara yìí so ìyíhun ànáṣọ̀rọ̀ sọ́nà advice wa ó kọ́ abẹ́ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ àmọ́ ǹjẹ́ wàá lè pe èèyàn lókè ẹran tá a pa yìí ká dáná bá a ti máa ń ṣe nílẹ̀ Yorùbá ká pé èèyàn so Allahu alam kò sí ẹ̀rí tó pè ní bídíà ló wáyé pé ní kíní gangan sílò rẹ̀ gangan kì í ṣe nínú ẹ̀sìn ni so èmi gan rántí pé lọ́dọ̀ wa kálára àwọn àbúrò wa ó fẹ́yàwó ní ẹ má bínú táwọn Ìlọrin máa ń pè nílẹ̀ Ẹ̀gbó ṣùgbọ́n yìí kìí ṣe wáṣífò àìbí kìí ṣe wọ́n fi ń bú wọn òbí ń parí pé ní ilẹ̀ fọ́rẹ́sì so àwọn abẹ́hùn bá ti kọ́dà wọ́n kọ ìgbín so wọ́n kọ ìgbín àdá ọkọ ewúrẹ́ oríṣi nǹkan so àwọn àbúrò tán jẹ́ oníṣúná náà pé àpé eléyìí pé bídíà nípa wọn gbọdọ̀ gbà so àwọn akẹ́kọ̀ọ́ sáà ní pé káyé kí ìwé dín bẹ́ẹ̀ dín kò sí eléyìí kò sí láì fi ń bẹ tẹ̀bá wà pé ní dáwò tó dé ẹ wá bí àwọn táwọn kọ pé kí ni wọ́n fẹ́ fi ṣe bàbá sì lè bá wọn nípa ọkọ ìtumọ̀ ní pé ní ìyẹn ò lè roko àdá yóò lè sánlẹ̀ pé kéle kélé burú bí eléyìí so gẹ́gẹ́ bí àdìsá àtọ́yẹ pé ní bu'ithtu li utammima makarimal akhlaqi ànásọ̀rọ̀ sọ́lá ọlọ́run ò gbé dìde kó wá condemn existing norms rárá ànábì ní pé wọ́n gbé dìde kó wá complete kó wá build up nǹkan tó ń rí so kó sì regulate àwọn nǹkan láti pé ní either total condemnation or approval or moderation bí Islam ṣe treat àwọn àṣànà wallahu ta'ala a'lam bis-sawab.
ọlọ́run sàn ẹlẹ́sẹ̀ ọkì sórí ti parí. ẹ̀dá ọkùnrin ẹ̀kejì pípì tí a bá ń kí òun tí a ń ṣe ìtẹ̀síáhùn ǹjẹ́ ẹ̀yẹ ń bẹ fún tàbá ṣe ìtẹ̀síáhùn ìta bá ṣe máa ń ṣíwọ́ sókè báyìí. náà pàtó sanjó ní mẹ́kì ṣe bíi. so ẹ̀kẹta ẹ̀dá ọkùnrin bàbá tí ó kó owó jọ láti ọ̀nà bóyá ó fi wíwá gbogbo àbí bàkà tí ọlọ́run wa mú sọ́dọ̀ irú àwọn ọmọ tó jẹ ìwò ogun bẹ́ẹ̀ ẹ̀dá ọkùnrin irú àwọn owó bẹ́ẹ̀ kó ní. bó ṣe ṣe so ní kábẹ̀rẹ̀ bíi ti láti estate nínú sẹ̀ríà property tó kò fi ilẹ̀ àkànlọ́ pé ní sẹ̀ríà regard wọn pé ní property ni wọn owó ni wọn legally nínú ẹ̀sìn wọn àni gbogbo mọ́lù halal gbogbo owó tó bá tọ́ àkànlọ́ pé ní kì í ṣe owó sẹ̀ríà ò kà wọ́n kówó gẹ́gẹ́ bí ajá gẹ́gẹ́ bí ẹlẹ́dẹ̀ àwọn tó bá rí mọ̀ so ẹni tó bá kú ó fowó lé ó fẹ́ ẹlẹ́dẹ̀ ó fajá lẹ̀ sọ àwọn eléyìí wọn ò ní pín wọn ò ní pàwọn ẹlẹ́dẹ̀ wọn ò ní pín ajá that is a classical PQ but lónìí gbogbo ni wọ́n ti wá ṣe a rí ní àwọn àpáàtàn rẹ̀ pé ní wọ́n lè ta àwọn ẹlẹ́dẹ̀ fún àwọn tán rí bí wọ́n máa ń jẹ so wọ́n collect owó rẹ̀ even though báyìí pé ní eléyìí náà controversy wà níbẹ̀ kò tó sáà yá ju mo tó kọ́ sí wọn lé tàbá ní ká bóyàn bìsẹ́ntì náà ni kàn tíyàn bá lè ta kò gbọ́dọ̀ lè bóyàn tíyàn lè bóyàn kò lè ta tàbá tó lè ní ká bóyàn nípa ẹni wọ́n lè ta ọ̀tún ilé nígbà pé tó kówó jọ owó ń fúnra rẹ̀ ìtìpó ní ẹ̀wọ̀ ọ̀nà tó gbà rí owó ní ẹ̀wọ̀ oníwà káńtì fọ́nà tó gbà rí ọ̀nà lọ́wọ́ òbí tó ti rí àmọ́ àwọn ọmọ tó fi lẹ̀ so ìgbà tó ń ti kóhun iṣẹ́ tẹ̀ ti parí nǹkan tá a ní wàá mọ́ lò ó so wọn fún sọ́ọ̀bù ti dé òpin rẹ̀ so and automatically ṣẹ̀rẹ́gbà yìí pé ní hakun jìbìrí onímìíràn mandatory right ni even tí yóò bá fẹ́ yóò kàn ní pé ok ṣí àtún ẹ̀rọ àwọn fún àkàn tí ó ń láti gbà so ìjọba pé ní property to transfer automatically sí interest àwọn tí tó fi lẹ̀ so wọ́n pín ogún fún wọn náà ni wọ́n wà halalu fi haqqihim wa li'ilmi inda Allah ta'ala ẹ̀bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ṣe ká máa gbọ́ dáyìí ara pé ó ní òun ṣe pẹ̀lú ìtàn a rí pé ok ara pé bí wáyà bóyá nínú yunifásitì ni nínú ìtàn Islam bí ṣe ń bọ̀ lẹ́yìn tó kó Mákà rí fani sọ̀rọ̀ sálà lọ sí Mẹ́dínà ọ̀tọ́ kó Mẹ́dínà àwọn lẹ́yìn sọ̀rọ̀ sálà àwọn mẹ́rin àwọn mẹ́ta náà àwọn fọ́láfáwọ̀ rẹ̀ wọ́n lo Mẹ́dínà ìkẹrin Ali òun lọ lo Kúfà tẹ̀lẹ́yìn rẹ̀ Muawiya wà ní Syria tẹ̀wọ̀n oríṣiríṣi ń bẹ lẹ́yìn wàhálà tó ṣẹlẹ̀ ń dáúlà Islamiyya Islamic State wọ́n máa ń fluctuate pàmì ẹ̀ pé ní sunna ni ó máa reign ẹ̀ pé ní bídà ni ó máa reign àwọn àtúkọ́ ẹ̀ pé ní Shia ló control Muslim world nígbà náà then including àwọn Fatimiyya ní Morocco láfíríkà níbí nígbà àwọn Fatimiyya àwọn try láti eradicate Maliki school of law completely but sínú ọlọ́run bá lórí ilẹ̀ ni ideology kò sí eradicate so gbogbo tẹ́ra Maliki àgbà wọn dà sómi wọn sun ná so láti promote Shia so a rí pé nínú akéda Shia doctrine wọn ni pé bara'a ní pé kí yóò distance ara ẹ̀ kó dì sún ara ẹ̀ kó nú àwọn sàábé so náà máa ń sin ti báyìí àwọn bara àwọn bábá bọ́sẹ̀ kó lára Bakri Siddiq àwọn bábá bọ́sẹ̀ kó lẹ́nu Umaru so ń gbọ́ pé Morocco ní ìlú ibi tí Maliki àti strong ni ìgbà táwọn kìíní padà lọ́tán tí Fatimiyya tó padà lọ́tán ìjọba tó padà bọ́ sọ́dọ̀ àwọn ní sunna but àṣẹ́kùbọ̀ rẹ̀ ò ní ló padà wá di sọ̀wọ́n yà rò yí pé ní bóyá lára madhab ló wà but lè rí inú tíra Malikiya kankan tí ó ṣe léyìn so bó ṣe wọnú ẹ̀sìn kò sí lára ẹ̀sìn so kódà máa ń sábà pàkíyèsí àwọn èèyàn sí then finally ìtẹ́ béèrè ní ṣáàlà pẹ̀lú nǹkan ọlọ́run ọba tá a máa ń ṣàlàyé bídíà so a ṣàlàyé rẹ̀ gbára ọlọ́kọ́lọ́kọ́ fẹ̀mí wálẹ̀ wa sallallahu wa sallam ala nabiyyina Muhammadin wa alihi wa sallam.